gbogbo ẹ̀yin wa ẹ máa wo Bísí Ológe show pẹ̀lú Bísí Ẹ̀dúnjọbí. This is back to back. More than I don't know what's happening. I can't go out there and cover 10,000. One line. Ever done? It's better with yellow. It's better with yellow. More than queen, cover blue. Cover the back to back. This is that 10,000 over me. Oh, then they go right. Ọba wo ìdílé ẹ̀yọ́ dáhùn ẹ̀rọ ti sẹ́yẹ ẹ̀fà ẹ̀sùn mẹ́rin ọmọ ọlọ́dẹ ní ìta ẹ̀rọ ní máa yí ìdílé ìdáwọ́ ọkọ̀ yìí kíyàwó ọmọdé àdílé máa lọ ẹ̀sùn lè ta tí wọ́n gbà lọ́wọ́ ìdílé ìlú ní tẹ́lẹ̀ ọmọ olúwa ní mo ní láàárọ̀ àlẹ́ tí mo fojú ẹ̀ kàn ò lè gbàgbé láyé kí ló lọ́ọ́ àdúrà sí i. Fa àdúrà sí i. Iṣẹ́ wo ni ilé yìí ṣe? Olágbára dada. Lágbára tẹ́lẹ̀. Olágbára. Kí ló máa wáyé? Lọ bẹ́ẹ̀ ní tẹ̀sán. Ọ̀pá ìyàwó rẹ̀ ni yóò máa lo owó àtàkùn ẹ̀sìn. Torí mo ti mọ̀ yìí ti pẹ́ mi. Pé kí ni? Ẹ bá sọ fún ọ. Ń lè pa. O dẹ̀ trust o. Pé o dẹ̀ fi fún mi lẹ́sìn. Torí tẹ́lẹ̀. Tẹ̀lé. Àdúgbò yìí. Tẹ̀lé bá mi ṣe. Ewọ́. Mo sọ fún ọ. Sọ̀rọ̀ ní. O trust o. O lè fi tọ́ for 9 years old. Yeah. Take a bit better than me when you back. Owó náà kó o lè báàbò báàbò ní ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ òkè ọmọ ẹgbẹ́ náà. Yẹ́ màá sọ̀rọ̀ màá fún ilé ìpàdé tó kò ní. Màmá wà ní. Mọ́tẹ̀ ó pẹ̀lú àti ìpa ẹ̀ à ń ṣàwọ̀dà ní. Ẹ bá bàbá ní Wàsíù ọ̀nà ìṣọ̀ra ọ́fíìsà ẹ̀jẹ̀ bàbá ìbò ẹ̀rẹ́ ti wọ́ ìṣòro sáà lórí wọn ní ẹ̀wọ̀n ṣe ń ná ẹ̀jẹ̀ pàdé dalẹ́nu àwọn sáà fẹ́lẹ́ yìí bàbá tó tẹ́ni olùlù olùbàdàn màmá pè é àlùmá gúdúgúdú ẹni bá bá a lò ọ̀sán àtàwọn òní pọ̀ ní sí ọ. Àwọn àwọn tó wọlé báyìí ẹlọ́dún kò lọ́dún agbábẹ̀rẹ̀ àdúgbò lọ́wọ́ agbábẹ̀rẹ̀ ìpele nínú ètò ó gbàgbé. Òní sàìsàn láyé fún ẹnìkan lọ́wọ́. Bọ̀dà àìsàn ọmọ dáa. Bọ̀dà lọ́pọ̀ òní sàìsàn láyé láyé. Sọ́kọ́ òní ní ẹnu àlùkà wáyé sọ fún. Sọ́kọ́ iṣẹ́ ẹ̀mí òní pọ̀. Ẹ̀rọ ọkùnrin ẹ̀sọ́ fọ́kùnrin ẹgbẹ́ abẹ́ ẹ̀yìn ọmọ adé gbọ́ngbọ́n sọ́kún. Sọ́kọ́ òun ọkùnrin òní ní àná àlọ́ ìyàwó rẹ̀ lálẹ́. Ẹ̀yin ọkùnrin ẹ̀ máa bí àwọn obìnrin fún alóògùn jẹ. Wọ́n ọ̀lọ́ ní ìjọba dáhùn. Wọ́n ọ̀lọ́ ní oníṣègùn ayàbìlàbí. Wọ́n ọ̀lọ́ ní adáṣe ṣùgbọ́n fún alóògùn jẹ. Ọ̀gbọ̀n nínú adẹ tí wọ́n àjẹ́ pẹ́ bá jà. Tẹ́sí bá jòlè tẹ́ ẹ̀dá láàárọ̀ tó ọba ní lálẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀. Ẹ̀ẹ̀mọ́ wọ́n àwùjọ ìlà ìyẹ̀wò ọlọ́pàá àwọn èmi náà tẹ̀lé àwọn ọ̀tẹ̀lẹ̀ àwọn ẹ̀rọ kẹ́yìn. Wáyé ètò ìṣe náà ni gbogbo ọkùnrin tí bá ti mú wọn yàn wọ́n yẹn pọ̀ jù. Bí wàá là máa di ọlọ́pàá ìyàwó ẹ̀ mẹ́rin. Ọlọ́run tẹ́tẹ́ àwọn ọmọ wa tí a bá ní ta lọ́pàá ìdílé ẹ̀ lóhùn. Àwọn èèyàn kan tó yẹ kò sí ọmọ tí ìbá tó lórí dúdú tí ò ní sóòpù dà láyé. Tọ́lá bí àjọ ọmọ náà ní àbúrò ìlẹ̀. Àṣẹ ti bẹ́ẹ̀ wọn yẹn sábàrà tó ọ̀rọ̀ ti dá. Sáàtì wọn bá bẹ́ẹ̀ ní máa mú
òun gbé yé orin tó bá ti gbé wọlé olúwa lóòrùn ní tẹ́lẹ̀ aláwùrá bí òun ní òṣèré fún wa. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.